Hello everyone, welcome to Toyeen Talks Sunday. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Nígbà tí mo bá dé kó tí mò ń sọ kiri ládùúgbò táwọn èèyàn ò believe mo ń bi first born mi lánàá ń gbà tá wà lọ́fíìsì pé gbogbo ohun tí mo sọ ń gbà yẹn ó rí bẹ́ẹ̀ ń sìn àbí kò rí bẹ́ẹ̀ exactly tó lọ́lọ́run mi ò kí ń tàn mí jẹ ẹ wọ Abọ́sẹ̀dé lèmi náà àwa náà dúró ìyá Mohbad ò mọ̀ pé ìyá tí èèyàn òun fẹ́ jẹ lórí Mohbad kí Mohbad bá máa jẹ ìyà kò mọ̀ pé òun ni ìyá tó yẹ kóun dúró jẹ ó wá sọ ìyá yẹn kalẹ̀ ó wá lọ ìyá yẹn ló jọ ọmọ yẹn ó kú ọ̀tún látọmọ yẹn máa kú olóòn lọ sí church ọmọ yẹn ní kò dúró tì wọn sáà kí ló burúkú jù. All right. Bóyá tó bá dúró. Network yìí. Bóyá ó ṣe kán tiẹ̀ tó pro school ní ẹ̀kọ́ ọmọ yẹn máa kú lọ́jọ́ yẹn. Nígbà tí Mohbad ń fi ojoojúmọ́ sunkún yín pé kán má pàyà o. Oúnjẹ tán bá gbé fún àdánù afọ́kíní ìyá yóò wá lè fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fọ́mọ yìí. Ẹ jẹ́ kí n déré hùn a tún máa pàdé lọ́jọ́ mi. Ẹ ṣé gan mọ̀. Ọjọ́ rẹ̀ bọ̀tẹ́ má gbàgbé pé mi fi ń sílẹ̀. Ẹ ṣé gan mọ̀. Justice for Mohbad kan wà lábẹ́òkúta. Ẹ ṣé gan. Tí mo dẹ̀ ń fi àdúrà ràn yín lọ́wọ́. Ẹ ṣé gan. Ìyá mọ́ gbogbo yín. Àmín mà. Ẹni mọ́ sáré ọmọ Àmín mà, ẹ ṣé gan mọ̀. Àmín mà. Àṣẹ Èdùmàrè wa la máa dàgbà. Ẹ ṣé Ewé gan. mọ́ pẹ́ ni gbogbo wa já a dẹ̀ máa pẹ́ bí mọ́ pẹ́ ṣe ń pẹ́. Ẹ Ẹ ṣé ṣé gan. gan bọ̀dá láti Ẹ ṣé gan mọ̀. apá ọ̀nì ká wa. Àmín mà. Ẹ ṣé gan sà. Ẹ ṣé gan. Gbogbo bí tẹ́ ti lówó Ọlọ́run bá mi fọ̀pọ̀ rọ́pò. Àmín mà. Ẹ ṣé gan mà. Àmín. Thank you ma. Ẹ ṣé gan. All right. A dúpẹ́ mà. Ẹ ṣé gan sà. Ó dà sà. Ó dà. A tún pàdé láyọ̀ sà. Ẹ jẹ́ kí n ṣiṣẹ́ rí ju tèmi o ẹ ká sùn. Tí o ti ṣe tán ni. Mo ti ṣe tán. Hold on. Jẹ́ kí ẹni àlejò yìí jẹ́ ń wo ẹni tó wà ní Àríkẹ́ Àdè. Àríkẹ́ Ọlá. Ṣé fẹ́ sáré sọ̀rọ̀ ni? Hold on. Ṣé fẹ́ sọ̀rọ̀ ni? Lọ́wọ́ sá mú sọ kankan. All right. Aya Deborah. Ẹ ká sùn mo kí gbogbo lé mo kí gbogbo àwọn panelists mo dẹ̀ kí gbogbo àwọn commentator gbogbo àwọn real justice for Mohbad mo kí gbogbo yín pátápátá Ọlọ́run á fún wa ní justice lórúkọ Jésù a dẹ̀ ní fi ọmọ dì a ní fi ẹ̀mí wa gbà àwọn tó bá sọ pé àní real justice lọ́nà máa fi àwọn ni Ọlọ́run máa lo ẹ̀mí wọn fún wa láti fi gbà lágbára Ọlọ́run. Wùmí wọ́n ní o ṣì ń gbé orúkọ kì í dòkò dìgbà tán bá sọ fún mi nínú ọmọ bẹ́ẹ̀ o so wọ́n sọ yìí pé o sùn pé ṣé ìwọ ò mọ̀ yìí pé okùn tí Ámánì dẹ nítorí Mọ́dékàì Wùmí tó ti gbàgbé pé òun ni wọ́n fi pa Mọ́dékàì lò okùn tí Mọ́dékàì dẹ nítorí Ámánì ló pa Mọ́dékàì gbogbo ihò tó bá dẹ ihò yẹn náà ni wàá ṣubú sí ó ní ẹni tó bá porí wa níbi ibi á bá Wùmí okùn tó dẹ ihò tó bá wà sílẹ̀ ìwọ gangan ni wàá ṣubú sí ìwọ gangan ni wàá kó sí ó ní ẹ̀mí ọ̀tá wa ó lòun ló máa fi rọ́pò ẹ̀mí wa ìwọ ni Wùmí ẹ̀mí yẹn ni Bíbélì sọ pé òun á fi rọ́pò ẹ̀mí yẹn Wùmí Bíbélì sọ pé òun á fi ẹ̀mí yẹn ó lòun á fi rọ́pò ẹ̀mí tiwa tó ti gbọ́ gbogbo yín pátápátá tẹ wá sọ́pọ̀tì Wùmí yẹn gbogbo yín pátápátá tẹ sọ́pọ̀tì Wùmí gbogbo yín tẹ ti Wùmí lẹ́yìn torí who is Wùmí ọmọ tí ò níran ọmọ tí ò rí ìyá bí tí ò róbi tí ò róbi bí tí ò róbi tán ọmọ kọ́mọ ọmọ àjàràbùkà ọmọ òṣì yẹn ọmọ ìranù yẹn ọmọ òfò yẹn who is Wùmí ta ni Wùmí gan bí ó ṣe ẹ̀yin tẹ wà lẹ́yìn ẹ̀ ó dẹ̀ yé wa ó yé wa dáadáa ṣùgbọ́n ẹ wá gbọ́ gbogbo yín pátápátá tẹ wá wà lẹ́yìn Wùmí yẹn tẹ jẹ́ kí Wùmí tẹ jẹ́ kí wọ́n rí Wùmí béèyàn tó jẹ́ something on which is she's nothing kò sí nǹkan kan tí Wùmí jámọ́ nínú ayé amọ̀ṣẹ́ tó ń ṣe amọ̀kọ̀ tó ń ṣe fún yín àdẹ̀mọ́ rísì tẹ fi ń ṣìdí ẹ̀ pé kàṣírí ẹ̀ máa tú torí pé kàṣírí ẹ̀ bá tú ó máa dárúkọ yín dó a mọ̀ pé òun fúnra ẹ̀ ló gún Mohbad pa ṣùgbọ́n ó lè wá sọ pé for reasons ó lè wá sọ pé ó ní reason tóun fi gún Mohbad àmọ́ ó dá wa lójú dáadáa pé Wùmí ló gún Mohbad bọ̀ tí tọ̀rọ̀ bá ti débi tọ̀rọ̀ ń lọ ó lè wá sọ àwọn tó rán òun tóun fi gún Mohbad torí èmi fúnra mi mọ̀ 100% pé
kò sí ẹni tó gún Mohbad pa, kò sí anybody tó pa Mohbad. Bully ò pa Mohbad, wọn ò rí Mohbad pa ní ìta, inú ilé ni wọ́n ti pa Mohbad. Wùmí ló dẹ̀ gún Mohbad, Wùmí gún Mohbad, ó gún ọmọ yẹn, ó gún pa ni. So that's why tí bàbá Mohbad fi rí pé Duvey kú fún ẹ̀jẹ̀, that's why tí àbúrò ìyá Mohbad fi rí pé Duvey kú fún ẹ̀jẹ̀, tó fi rí ẹ̀jẹ̀, tó rí ẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀ nígbà tó wọlé. That's why tí wọ́n fi da sawdust sínú pósí Mohbad kẹ́jẹ̀ má bàa máa jáde láti inú pósí. That's why tí Wùmí fi ń sọ pé kí wọ́n má ṣí pósí Mohbad nígbà tó ń fẹ́ máa ṣí, nígbà tó ń fẹ́ ṣí pósí Mohbad. That's the reason why tó fi sọ pé kó má ṣí pósí ẹ̀. That's the reason why tí ìyá Wùmí fi call police station pé kó má fún wọn ní doctor, kó má fún wọn ní police report. That's the reason why tí Wùmí fi gba doctor report tó fi keep ẹ̀, tí ò fi jẹ́ kí bàbá ọkọ ẹ̀ mọ̀ pé doctor report wà, kó má bàa gbé Mohbad sí mọ́gù. So that's the reason why tí Wùmí fi work tirelessly day and night pé kí àṣírí má bàa tú. Mi ìwà mọ nǹkan tó wá ń sá fún nìsín. Ó lọ nígbà tí wọ́n ka inconclusive result fún wa. Ó ní pé ó sáré lọ sí Sahara. Ó sáré lọ sí Sahara report ẹ̀. Ó ní pé bàbá ọkọ ẹ̀ ni ò jẹ́ kí wọ́n rí ikú tó pa Mohbad. Good and fine, bàbá ọkọ ẹ̀ dẹ̀ ní òun fẹ́ rí ikú tó pa Mohbad. So wípé òun fẹ́ ṣe private autopsy. Ó tún wá lọ sí court. Ó tún wá ní pé kó máa grant ẹ̀ ní private autopsy. Wípé ó tún fẹ́ kó máa kọ́ ọkọ ẹ̀. Bó ni wọ́n pé ó tún fẹ́ kó máa bù pé wọ́n ti bù pé wípé ìtàn ti pé wọ́n ti bù pé ó tún fẹ́ kó tún lọ kó tún kú yànìyànì bó ló bú Mohbad kù sí. Ó mọ bó ṣe gún, ó mọ bó ṣe gún yànìyànì ni. Ó mọ bó ṣe gún Mohbad, ó mọ ikú oró tó fi pa ọmọ yẹn nígbà tó wà láyé, ó fi àjẹ ọmọ yẹn, ó jẹ́ kí ọmọ yẹn kú oró. Ṣé wọ́n mọ̀ pé ordinary flesh ló wà ń bẹ̀ yẹn náà, ordinary body ló wà ń bẹ̀ yẹn. So kò yí nǹkan tó wà ní mọ́gùn yẹn, kò sí nǹkan tó ìjámọ̀, just ordinary body. Nígbà tó wà ìpọ́ntà tẹ̀mí wà lára ẹ̀, tẹ̀mí wà lára ẹ̀ tí wọ́n lè fi nǹkan ṣèyàn tó lè dùn yàn. O tọ̀mẹ́tì ọmọ yẹn lójú ikú, o tọ̀mẹ́tì ẹ̀ lójú ayé, ò jẹ́ kó ní ìgbádùn, o fún lóúnjẹ jẹ, wàá máa ṣe indomie fún 24 hours. O tún ní ṣe indomie yẹn kó tún make sense, wàá tún lọ fi oògùn sí, wàá tún lọ fi oògùn orun sí, wàá tún lọ ṣe, wàá ṣòṣì lọ, wàá ṣèranù lọ. Ìwọ tó sọ pé your dowry was paid in full, ìwọ àtọkọ ẹ̀ á ní misunderstanding. Wàá gba hòtẹ́ẹ̀lì lọ, who does that? Nílẹ̀ Yorùbá ní ìgbọ́rí láyé mi, wàá gba hòtẹ́ẹ̀lì lọ complete 3 days. Wàá máa sọ fún bàbá ọkọ ẹ̀ pé inú bí ẹ for good 3 days. Wàá gba hòtẹ́ẹ̀lì lọ, oníwà tí bàbá ọkọ ẹ̀ pé 5 and 6 nìyí. Ó wá nílé bàbá ọkọ ẹ̀ lọ, ó rílé bàbá ọkọ ẹ̀ lọ nígbà tí ìwà tí ẹ bá ní misunderstanding. Wàá gba hòtẹ́ẹ̀lì lọ, wàá lọ stay sí hòtẹ́ẹ̀lì fún 3 days. Ibi tẹ́ni tó fún ẹ lóyún ti wá ń bá ẹ oníranù, ọmọ òṣì, ọmọ kọ́mọ, ọmọ ọ̀rá Mohbad gbé ẹ láti inú kọ́tà, ó gbé ẹ láti inú ẹrọ̀fọ̀, ó gbé ẹ sórí bẹ́ẹ̀dì, ọmọ ojú òrí ọlárí tó ń já posáyà, ọmọkọ́mọ olè alápámáṣiṣẹ́, olójú kòkòrò, aláìnítẹ́lọ́rùn, ọ̀dọ́kọ oníranù. Ìwọ tún lọ́ọ̀ ní ìrírù ẹ̀yìn láyé mi. Tó bá sọ pé ẹni tó ń parọ́ omi irọ́ ni wọ́n fi wẹ̀ ní òkúkú blame ẹ̀. Ìyá tó bí ẹ náà ló jọ, ìyá tó bí ẹ ló jọ, ìyá òṣì, ìyá tó bí ọmọ òfò. Ìyá ẹ̀ náà ló jọ Wùmí. Ejò ni mo máa ń rí pé wọ́n sọ pé wọn kì í rọ́mọ lẹ́yìn ejò ni mo mọ̀ pé tó bá ti lè yé ẹyin kò padà bójú wo bẹ̀ mọ́. Ìyí ti ìyá ẹ̀ ni màá tún rí. Mi mọ̀ pé ọmọ ènìyàn á bímọ sílẹ̀ ló padà bójú wo bẹ̀. Ìyá ẹ̀ ló ń bí ọmọ tó ń gbé ọmọ oṣù mẹ́ta sílẹ̀ tó lọ ń ṣòṣì lọ, tó ń ṣorí burúkú, tó ń ṣorí burúkú lọ. Wàá ṣe lẹ́ẹ̀kọ́, o lè lẹ́ẹ̀kọ́ tẹ́lẹ̀, o lè lẹ́ẹ̀kọ́ ìwọ ọmọ tó ti gbé sílẹ̀ tí ìyá ẹ̀ ò bójú wò. Ìyá òṣì, ìyá òfò, irú ròǹbòrùn, irú tìyá ẹ̀ náà ló bí sílẹ̀. So la fi ń sọ pé ìran yìí máa parun, ìran yìí ò gbọdọ̀ anything àti nǹkan tó tara ẹ jáde Wùmí, kò sí nǹkan tó gbọdọ̀ exist lára ẹ. So ìran yìí máa parun, ẹ gbọdọ̀ parun, tìran ẹ gbọdọ̀ exist mọ́. Ẹ gbọdọ̀ even though tó ìyá Mohbad gan tí wọ́n tá bá ti gba justice tá máa fún ìyá Mohbad, wọ́n máa bá wa lọ wá igbó orò, igbó ìwọ̀, wọ́n lọ bá wa wá igbó ìwọ̀ tó máa sì ìyá Mohbad lọ nígbà tá a bá máa gba justice. Torí láti ìgbà tí mo ti dílé ayé mi, tí mo ti mọ̀ yí pé tí mo ti gbọ́jú, mi ò tí ì ríru ìyá àti Mohbad rí. Àwọn àjẹgbọ́n wọ́n tún pretend, tó bá pọ̀ mọ́ wọ́n tún pretend, but ìyá Mohbad ni mo rí. Aṣàjẹ́ mà sẹ́, ìyá Mohbad wọ́n máa sìn ẹ́ lọ sí gbòòrò, wọ́n máa bá wa lọ wá igbó ìmọ̀, igbó kìjìkìjì, igbó ìmọ̀, igbó ìwọ̀ ló máa bá wa lọ wá nígbà tá a bá ti gba justice ibẹ̀ yẹn lá máa sìn ẹ́ lọ. O gbọ́dọ̀ exist mọ́. Tó bá ti sìn ẹ́, àwọn tó bá sìn ẹ́ lọ ò ní padà bójú wẹ̀yìn. Wọ́n á sìn ẹ́ wọnú igbó yẹn láàyè. Olórí burúkú ìyá òfò mi rírú ẹ rí. O tún wá lọ kó ẹrù Mohbad nìyẹn. O wá kó picture ẹ̀.
èmi náà mọ̀ pé o lè kó píṣọ ẹ ìwọ wá sí ó ti pẹ́ tó ti sọ pé ipe Mohbad kó tó wá sí last corona inquest gan Abọ́sẹ̀dé Alámàlà ó ti sọ pé ipe Mohbad pé kò jẹ́ kó sinmi kó tó di pé o tún wá sí corona inquest last one tó sọ ipe Mohbad ò jẹ́ kó sinmi pé ipò ń dà ẹ́ láàmú wọ́n máa dà ẹ́ láàmú ni that's why tó fi kó píṣọ ẹ torí píṣọ yìí máa ní ẹ lára kò sí ìgbàkigbà tó bá ti rí píṣọ yẹn ò tiẹ̀ ní jẹ́ kó sùn kò ní píṣọ yẹn ó máa ṣe bẹ́ẹ̀ ni pé ó yọ sí ẹni tó bá rí píṣọ ẹ báyìí Mohbad ó máa rí igi lọ́wọ́ èyí tá dàbẹ̀ ni tó fẹ́ làmú ẹ lórí sòkò sí ìgbà tó lè kó píṣọ ẹ sọ àwọn tó kàn sọ pé àkóyè àwọn lẹ́nu pé ò kó píṣọ ẹ ó kàn yà mí lẹ́nu pé wọ́n sọ bẹ́ẹ̀ ni wáyé tí ìbíjà Mohbad fi máa kó píṣọ Mohbad kò lè kó píṣọ Mohbad because bó ṣe wà yẹn tó bá rí píṣọ Mohbad before mọ́nà gbọ́ kò lè rí Mohbad lásán ó máa dàbẹ́ ni pé ó rí Mohbad pé Mohbad fẹ́ la igi mọ́ òun lórí ní sọ kò lè kó píṣọ kò díẹ̀ kó kó píṣọ sílé wọn bí dáa kó kó píṣọ Mohbad sílé wọn bí dáa ìyá òfò ìyá yẹn gbogbo yín pátápátá yẹn tẹ́ wà nínú ilé tẹ́ mọ kú tó pa Mohbad yẹn tẹ́ sọ̀rọ̀ yẹn gbogbo yín pátápátá yẹn tẹ́ wà nínú ilé yẹn tẹ́ wà nínú ilé tẹ́ mọ kú tó pa Mohbad tẹ́ sọ̀rọ̀ gbogbo yín tẹ́ mọ kú tó pa Mohbad nínú ilé yẹn tẹ́ jọ wà nínú ilé pẹ̀lú Mohbad yẹn tẹ́ sọ̀rọ̀ yẹn ìwọ Wùmí tó pa Mohbad yẹn gbogbo yín tó ń ṣìdí yín yẹn gbogbo yín tó ń ṣìdí mọ́ tó ń ṣìdí ká sọ̀rọ̀ nù tẹ́ ẹ̀dẹ̀ mọ́ tí Wùmí ṣe ṣùgbọ́n lọ́nà kan àtàbọ̀ mìíràn tẹ́ fi sọ́pọ̀tì Wùmí gbogbo yín tẹ́ fún wa ní wrong narrative yẹn gbogbo ẹ̀yin chief manipulator yẹn gbogbo yín pátápátá ègún níta lórí 26 kò lè ṣe kóore yín kọjá o ó máa ṣe lórí yín tọmọtọmọ ni o ó máa ṣe lórí yín tìrantìran ni o àmì yín kò ń ṣe mí ẹ kò rò pé bóyá pé mo ń ka báìbù lásán àbí ẹ gbìyànjú bí mo ṣe fẹ́ ka Deuteronomy 28 yìí ní wákàtí àti ọ̀wọ̀ yìí ní ìṣẹ́jú yìí ìwọ tí orí ẹ bá pé méjì wá kọ́mẹ̀ntì rọ́bìṣì ìwọ torí ẹ bá pé méjì bí mo ṣe fẹ́ ka Deuteronomy yìí ṣáà wá kọ́mẹ̀ntì kó forí gba ègún yẹn ṣé o ti gbọ́ wá kọ́mẹ̀ntì nǹkan tí ò yé yín ni pé ṣé rí tó bá sọ̀rọ̀ tó bá sọ pé nípa ọ̀rọ̀ ẹnu ènìyàn gan lásán ó ní agbára kí ni rísì tó jẹ́ pé tí àwọn babaláwo ní òsì ẹ̀dẹ́bẹ̀ ni mo ṣe máa rí inú fíìmù tó jẹ́ pé àwọn babaláwo bá ti ṣe oògùn fún àwọn tó ń ṣe oògùn fún wọ́n máa sọ pé kí wọ́n sá báyìí kí wọ́n sọ bí eléyìí tí ẹ bóyá tó gbìyànjú bá wájẹ tàbí tó bá yíwọ́ tó bá padà sọ́dọ̀ babaláwo yẹn ìyẹn máa wá bèrè pé ṣé bí òun ṣe sọ pé kí wọ́n ṣe sọ̀rọ̀ ni wọ́n ṣe sọ ká máa wá sọ pé ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ ọmọ ènìyàn nìyẹn o ká máa wá sọ pé ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin rò pé lásán ni kó gbọ́ ègún tó Ọlọ́run gún fún nínú Deuteronomy 28 kò lè ṣe kó máa wá sí ìmúṣẹ lórí ayé yìí gbogbo èyí tẹ́ sọ́pọ̀tì Wùmí ìwọ Wùmí tó pa Mohbad àti gbogbo àwọn tó sọ́pọ̀tì ẹ àti gbogbo àwọn tó ń ṣìdí ẹ tó ń fẹ́ kí àṣírí tú gbogbo wọn pátápátá tọmọtọmọ ègún Deuteronomy 28 kò lè ṣe kó rẹ̀ yín kọjá o ó máa ṣe lórí yín tọmọtọmọ ni o gbogbo yín pátápátá yẹn tẹ́ sọ́pọ̀tì Wùmí gbogbo yín pátápátá tẹ́ sọ pé ẹ lépa àwọn tó ń wá justice fún Mohbad gbogbo yín pátápátá tẹ́ sọ́pọ̀tì Wùmí yẹn gbogbo yín tẹ́ mọ̀ òtítọ́ ibikíbi yòówù kẹ́ lè wà ipò kíkó yòówù kẹ́ lè dì mú ọmọdé níyí àgbà níyí ọkùnrin níyí obìnrin níyí onílé níyí àlejò níyí ibikíbi yòówù kẹ́ wà wọ́n bí yín nínú obìnrin ni tàbí wọ́n fi abẹ́ gbẹ̀bí yín ni níbikíbi tẹ́ bá wà tẹ́ sọ pé ẹ sọ́pọ̀tì Wùmí tàbí ẹ̀yin tẹ́ mọ ikú tó pa Mohbad tẹ́ wà nínú ilé pẹ̀lú Mohbad tẹ́ mọ ikú tó pa tẹ́ kọ̀ tẹ́ sọ̀rọ̀ gbogbo yín pátápátá yẹn àtẹ̀yìn tẹ́ ń gba bírèdì àtẹ̀yìn tí Wùmí fún lọ́wọ́ àtẹ̀yìn tẹ́ ṣiṣẹ́ tó sọ tó rò wípé káṣírí má bàa tú gbogbo yín pátápátá ègún Deuteronomy 28 àti gbogbo yín tẹ́ jáde ìwọ tó jáde náà nígbà yẹn tó parọ́ mọ́ bàbá yẹn tó sọ pé ó wà ní olówà lórí call with bàbá olówà lórí call for 24 hours ipò oúnjẹ bàbá pé kó má sí Mohbad ṣé mo pọ̀ ọ̀rọ̀ tó sọ sílẹ̀ láti gbà yẹn òun làwọn èèyàn ṣì ń sọ mo ṣe rántí kọ́mẹ́ǹtì mi ní pọ́ọ̀ṣì lánàá táwọn èèyàn ṣì ń béèrè lọ́mí pé kí ni rísì tí bàbá yẹn fi rọ́ọ̀ṣì pé kó wọ́n lọ sí tó ní ẹ̀ ń bẹ pé kó má sí àdéhùndé ìwọ wá sọ pé òun bẹ bàbá pé kó má bínú wrong narrative tó put it from beginning wrong narrative yẹn àwọn èèyàn sì wà pa fi àlejò bàbá yẹn tó ní bàbá fi ń lẹ bàbá yẹn lóko òun á ya owó sọ pé kí bàbá má bínú gbogbo yín pátápátá yẹn tẹ egun Deuteronomy 28 ó máa ṣe eléyìí lórí kò sí ọ̀nà tẹ́ máa gbé gbà ẹ lè wẹ́ kúrò gbogbo yín tẹ́ mọ ikú tó pa Mohbad àtẹni tó pa Mohbad àtàwọn tó mọ ikú tó pa Mohbad àtàwọn tí Wùmí fún lọ́wọ́ pé kí kó máa fi sọ̀pọ́ọ̀tì ń kó máa fi jà fún un lọ́sàn-án lóru àtàwọn tó ń ṣìdí Wùmí torí pé wọ́n mọ̀ pé tí àṣírí bá tú pé Wùmí ló pa Mohbad àṣírí àwọn nǹkan míì náà tún máa tú gbogbo yẹn pátápátá ègún Deuteronomy 28 yìí máa ṣẹlẹ̀ yín lórí o gbogbo yín pátápátá yẹn ègún Deuteronomy 28 ó máa ṣẹlẹ̀ yín lórí ègún ni fún yín ní ìlú
ègún ni fún yín ní oko, ègún ni fún agbọ̀n yín àti ọpọ́n ìpò àkàrà yín, ègún ni fún ọmọ inú yín àti èso ilẹ̀ yín, ìbísí màálù yín àti ọmọ àgùntàn yín, ègún ni fún yín nígbà tí ẹ̀yin bá wọlé, ègún sì ni fún yín nígbà tí ẹ̀yin bá jáde. Olúwa yóò sì rán ègún, ìdààmú àti ìbáwí sórí yín nínú gbogbo ohun tí ẹ̀yin bá fi ọwọ́ yín lé ní ṣíṣe, títí a ó fi run yín àti títí ẹ̀yin ó fi ṣègbé kọ́kọ́ nítorí búburú iṣẹ́ yín, nípa èyí tí ẹ̀yin fi pa Mohbad àti nípa èyí tí ẹ̀yin fi ń sọ́pọ̀tì ẹni tó ń ṣiṣẹ́ ibi tó pa Mohbad. Olúwa yóò sì mú àjàkálẹ̀ àrùn lẹ̀ mọ́ yín títí òun fi run yín kúrò lórí ilẹ̀ náà níbi tí ẹ̀yin lọ láti gbà. Olúwa yóò sì fi àrùn ìgbẹ́ kọlù yín àti ibà àti ìgbóná àti ìjónilá àti ìrẹ̀dànù àti ìmúwódú, wọ́n sì lépa yín títí ẹ̀yin ò fi run. Ọrùn yín tí ń bẹ lórí yín yóò jẹ́ idẹ, ilẹ̀ tí ń bẹ nísàlẹ̀ yín yóò sì jẹ́ irin. Olúwa yóò sì sọ òjò ilẹ̀ yín di ẹ̀tù àti èkuru, láti ọ̀run yóò ti máa sọ̀kalẹ̀ sí orí yín títí ẹ̀yin ò fi run. Olúwa yóò sì mú yín di ẹni ìkọlù níwájú àwọn ọ̀tá yín, ẹ̀yin ó jáde tọ̀ wọ́n lọ ní ọ̀nà kan, ẹ̀yin ó sì sá níwájú wọn ní ọ̀nà méje. Olúwa ó ṣí yín kiri gbogbo ìjọba ayé, ogun yín yóò sì jẹ́ oúnjẹ fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún ẹranko ayé, kò sì sí ẹni tí yóò lé wọn kúrò. Gbogbo yín pátápátá tẹ̀ ń sọ́pọ̀tì Wùmí àti ẹni tó pa Mohbad àtàwọn tó sọ́pọ̀tì Wùmí àtàwọn tó mọ òtítọ́ ṣùgbọ́n tí wọ́n jẹ́ sọ, àtàwọn tí wọ́n fún lọ́wọ́ níbikíbi yóò wọlé wa ipò kíkó yóò wọlé dìmú, àtàwọn tó ń ṣìdí Wùmí tó ń dáàbò bo Wùmí tó fẹ́ kí òtítọ́ jáde, nítorí pé tí òtítọ́ bá jáde wọ́n mọ̀ pé àwọn náà àwọn àṣírí mi wà náà tó yẹ pé ó máa tú àṣírí àwọn náà. Gbogbo yín pátápátá yẹn Olúwa yóò fi ọwọ́ ibi tí lù yín àti ìyọ̀dí àti èkuru àti èyí ara èyí tí a kì yóò lè wòsàn. Olúwa yóò fi ìsinmi kọlù yín àti ìfọ́jú àti ìpáyà, ẹ̀yin ó sì máa fi ọwọ́ talẹ̀ ní ọ̀sán gangan bí afọ́jú ti ń fi ọwọ́ talẹ̀ nínú òkùnkùn. Ẹ̀yin kì yóò sì rí rere nínú ọ̀nà yín, ẹni ìlara ṣá àti ẹni kíkọ̀ ní ọjọ́ gbogbo ni ẹ̀yin yóò jẹ́, kí ó sì sí ẹni tí yóò gbà yín, bẹ́ẹ̀ ni yóò jẹ́. Àṣẹ ọ̀run gùn ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti Ọlọ́run ẹ̀mí mímọ́. Àmín ní orúkọ Jésù. Psalm 35. Ó tó kù. Ìwọ Wùmí, wọ́n lò ó sinmi, àwa gan ò fẹ́ kó o sinmi tẹ́lẹ̀, àti ẹ̀fẹ́ kó o ní ìsinmi tẹ́lẹ̀. Ìwọ máa sá káàkiri, ẹ̀mí ẹ̀ ìwà padà fi di last. Kò sí bí wàá ṣe ṣe, kò sí ọ̀nà tí wàá gbé gbà. Ẹ̀mí ẹ̀ òun ni wàá ṣe padà fi di, ẹ̀mí ayé padà lọ. Ṣùgbọ́n àdúrà tí mo kàn ń gbà ni pé, àdúrà tí mò ń gbà, mi ò fẹ́ kó o kú, mi ò tí fẹ́ kó o kú. Tó bá tiẹ̀ wá nílé justice yẹn tó tètè fún wa ní justice, ìfọwọ́n tó sáàbù justice yẹn mi ò fẹ́ kó o kú o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa, ó ní wàá ya wèrè, ó ní wàá máa fi ọwọ́ talẹ̀ lé ọ̀sán gbọ̀ngàn bí afọ́jú ti fi ọwọ́ talẹ̀ lé ọ̀sán gbọ̀ngàn. Kì í ṣe pé nǹkan síbẹ̀ ní sọ ni pé wàá ya afọ́jú, wàá ya ogun ọ̀rọ̀ aṣọ ẹ̀díta ní wọlé lọ́sàn gbọ̀ngàn, ogun ọ̀rọ̀ aṣọ ẹ̀díta ní wọlé òjijì, wàá disa ní wọlé, wàá dita ní wọlé lójijì bí ogun ọ̀run ṣe sọ nìyẹn. Ègún tí Ọlọ́run sọ fún ẹnìyẹn Wùmí, ó ní wàá di afọ́jú, ó ní bí afọ́jú ti fi ọwọ́ talẹ̀ lọ́sàn gbọ̀ngàn ni wàá ti fi ọwọ́ talẹ̀. That means pé wàá fọ́jú ojú ẹ méjèèjì, ó máa fi ẹ́ sílẹ̀ sáyé lọ kó o tó kú kí wọ́n tó sàbù wa ní justice yẹn, torí wọn ní justice, kí wọ́n tó fún wa ní justice yẹn, ogun ọ̀run ní ojú ẹ méjèèjì máa fi ẹ́ sílẹ̀ sáyé lọ. Ó lóun máa sọ ẹ́ díta ní wọlé, ó ní wàá máa fi ọwọ́ talẹ̀ ní ọ̀sán gbọ̀ngàn. Wùmí àti gbogbo yín yẹn tẹ́ sọ pé ẹ lépa àwọn tó wá justice fún Mohbad yẹn, Olúwa gbógun ti Wùmí àti gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tó ń gbógun ti wá, fi ìjà fún àwọn tí ń bá wa jà. Dí àṣà ohun àpáta mú kí o sì dìde fún ìrànlọ́wọ́ wa táwọn justice fún Mohbad. Fa ọkọ̀ yọ pẹ̀lú kí o sì dènà Wùmí àti akẹgbẹ́ rẹ̀ tí ń ṣe nínú ibi ní sí wa. Wí fún ọkàn wa pé ìwọ ni Ọlọ́run ìgbàlà wa. Kí Wùmí àti àwọn akẹgbẹ́ rẹ̀ kí ó dààmú, kí a sì ti Wùmí tìkára rẹ̀ ní ojú, kí o sì mú Wùmí padà, kí o sì dààmú Wùmí àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí ń gbìrò ìpalára wa. Kí Wùmí àti akẹgbẹ́ rẹ̀ kí ó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́, kí áńgẹ́lì Olúwa kí ó máa lépa Wùmí àti akẹgbẹ́ rẹ̀, kí ọmọ Wùmí kí ó ṣòkùnkùn kí ó sì máa yọ̀, kí áńgẹ́lì Olúwa kí ó sì máa lépa wọn. Nítorí pé ní àìnídìí ni Wùmí àti àwọn akẹgbẹ́ rẹ̀ dà wọ́n sílẹ̀ fún wa, wọ́n wá ihò sílẹ̀ fún ọkọ wa ní àìnídìí. Kí ìparun kí ó wá sí orí Wùmí ní òjijì àti àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn rẹ̀ tí ó dẹ, kí ó mú òtìkára rẹ̀. Ìparun náà ni kí Wùmí kí ó ṣubú sí. Ọkàn àwa tí àwọn justice fún Mohbad yóò sì máa yọ̀ ní ti Olúwa, yóò sì máa yọ̀ nínú ìgbàlà rẹ̀. Àmín. Àṣẹ ọ̀run gùn kò yí padà, bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti Ọlọ́run ẹ̀mí mímọ́. Yà lọ mọ mi. Àríkẹ́ Àdè. Sá. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ mú?
Daddy, ẹjọ́ mo fẹ́ bèrè question kan sá. ìyẹn ló ṣe mute. Ìwọ mi ò mú sí. Kí ló ṣẹlẹ̀? Daddy, ẹjọ́ ẹ gbọ́ wọ́n ti fẹ́ ta lé Mohbad. Mi ò mọ̀, mi tí mọ̀ yẹn náà, ń bọ̀. Starboy. Bàbá àgbàlagbà. Báwo ni? Bàbá àgbàlagbà. Mo kí gbogbo everybody pátá ní tílé tó kù. Uncle àti mo kí ẹ kúṣẹ́ takuntakun. Thank you very much. Olúwa ṣàgbára dọ̀tun. Lágbà yìí. Lágbára Ọlọ́run nǹkan tẹ̀ ń jà fún ó máa bọ́ sí lágbára Ọlọ́run. Inshallah. Ṣẹ́rí ilé ayé yìí. Àwọn ọmọ aráyé wọn láì kò tọ́ ọ̀rọ̀. Òtítọ́ ọ̀rọ̀ kúrò. Ẹ̀mọ̀kẹ́ tó bá tún sọ̀tọ̀ ó máa ní problem. Gẹ́gẹ́ ẹ̀dọ́gbọ̀lá àti ẹni tó bá ti sọ̀tọ̀ ó máa ní problem. Òtún nǹkan tẹ́ gbé lọ́wọ́ Ọlọ́run jẹ́ kó bàjẹ́. Ọlọ́run jẹ́ káwọn gbogbo ẹ̀ ṣe ìná Ọlọ́run jẹ́ káwọn ọmọ Nàìjíríà gbọ́. Ṣẹ̀dára star Ọlọ́run jẹ́ gbọ́. Because àwọn ọmọ Nàìjíríà in fact kéèsì Mohbad yìí kó tó máa dálẹ̀. Nǹkan tí kéèsì Mohbad máa dálẹ̀. Nǹkan máa bàjẹ́ gan. Ṣé kí n gbé yín sí speaker? Because a ti gbọ́ pé wọ́n ní pé wọ́n fẹ́ ta lé bọ̀bọ̀ kí wọ́n fẹ́ ta lé bọ̀bọ̀ yẹn fún. Hold on, já gbọ́ kínní náà, Starboy. Ọ̀rọ̀ ilé yẹn náà fẹ́ sọ yìí. Okay. Hello. Nípa ọ̀rọ̀ lé Mohbad yẹn, hello sir. Yeah, à ń gbọ́ yín. Èmi kàn ní àkíyèsí kan ni o, wípé tí ẹ bá notice nígbà tí ní gbogbo last week ẹ mẹ́pọ̀ ọ̀wọ̀ mi là ń sọ. But nígbà tí Ìyábọ̀ bọ́sítà, ẹ mẹ́ pé nítorí ọ̀rọ̀ wọlé yẹn ló ṣe bọ́sítà. Definitely another plan kan wà nílẹ̀. Ẹ jẹ́ mọ̀ pé àwọn tí mo wù mí tó bá ti di kó bá ti mẹ́nu mọ́ ọ̀rọ̀ mi jù, wọ́n máa fẹ́ wá nǹkan kan tí ẹ pé ẹ tó máa mẹ́nu mọ́. So nígbà tí Ìyábọ̀ bọ́sítà ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lé yẹn, tá a bá fojú wo tí sinẹ́rò yẹn ṣe lọ, báwo ló máa yẹ páàkì ẹrù tí ẹ pé ọ máa fi fọ́tò nìkan sílẹ̀, tí ẹ pé wọ́n á tún wá fi mọ́tò nìkan sílẹ̀ lẹ̀, wọ́n á tún wá tún fi kẹ́lì sí orí ibi áńgà ibi wọ́ọ̀ inú ilé yẹn. Tí a bá wo sinẹ́rò yẹn, ọ ti mọ̀ pé ẹ̀ka tún ju fọ́tò ìsìta fún wọn, ọ máa tún mú ìyá Mohbad mọ́wọ́ pé ó lọ páàkì ilé ọmọ ẹ̀ òtún kó fọ́tò. Tí ẹ bá nọ́tìsì pé lọ́wọ́ kìíní àmì nígbà tí Mohbad kú, ẹni ẹgbẹ́ nìkan náà bọ́ ọ̀sán lọ́wọ́ pa mi bá Mohbad ya fọ́tò ní hospital. At the end àmọ́ ẹni tó ya fọ́tò yẹn. Ẹ wá wọlé Mohbad yẹn, ṣé ọ sílẹ̀kùn bẹ̀ yẹn lẹ̀ ni wọ́n fi lè wọlé láti lọ kámẹ́rà nílé. Ṣé nígbà tó máa kó lọ ó ti mọ̀ pé sódà tẹ́ máa lè mẹ́rin ẹ máa tún mẹ́nu kó ọ̀dọ̀ Wùnmí díẹ̀ ẹ̀ tún máa mẹ́nu mọ́ ìyá Mohbad pé ó lọ sílé ìyá ó lọ sílé ọmọ ẹ̀ wọ́n lè kẹ́rù tó wọn kó fọ́tò. Ṣèbẹ́ nìkan ta ló ní ọdásìtì láti wọnú ibẹ̀ láti lọ sí kámẹ́rà ibẹ̀ ṣé ọ sílẹ̀kùn ibẹ̀ yẹn sílẹ̀ ni. Ẹ̀jẹ̀ mẹ́rin kò sí ni tí káwọn mi bá ní lọ́ bá ṣe plan kan. Plan yẹn máa ń gọ́ wọn tí ẹ pé àṣírí wọn máa tún tú nǹkan mi máa tún bẹ́yìn plan yẹn yọ. Nǹkan mi làwọn fi ọ́rí set up plan yẹn. Wọn ò mọ̀ ẹ́ pé ó máa tún go on like this again. Tá a bá wọ̀ wẹ̀ dáadáa, báwo máa yẹ páàkì lẹ́kú, báwo máa yẹ páàkì ẹrù, fọ́tò nìkan ló máa fi sórí síbẹ̀. Wọ́n tún wá fi mọ́tò ẹ̀ sílẹ̀. Ẹ̀yẹ́ wo ní sí àtàwọn tẹ́ ti wà lórí online, ọ̀pọ̀ lé yẹn ni wọ́n ní àǹsọ́ látàwọn. Àfi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Wùnmí mọ́. I need láti attend there. No. We need to attend to it. Lè rí irú nǹkan bẹ́ẹ̀ ká má sọ̀rọ̀ nípa ẹ̀. Ìyàn mi nítorí pé à ń sọ̀rọ̀ nípa ẹ̀ àti wà diverted. No, we are not. Àrí tí fídíò yẹn trend. We need to talk about it. It's part of our. Ṣé pé lánàá tó bọ́ ọ̀dọ̀ kọfí tí wọ́n gbé fídíò yẹn bọ́ta wọ́n sọ pé mi ò fẹ́ sọ̀rọ̀ yẹn lórí pọ̀. Ipe ó lè jẹ́ pé nígbà tó páàkì sílé ni wọ́n ya fọ́tò yẹn. Àwa náà jókòó lé lórí, àwa náà à ń ṣe nǹkan mi, àwa náà jókòó lé lórí. Jókòó lé lórí ẹ má rí. Ọlọ́run á bá wa tó dáadáa. Àmín sà. Ọlọ́run á bá wa tó sí bá a ṣe fẹ́ lágbára Ọlọ́run. Àmín. Ẹ ṣé gọ́mà. A ní láti sọ̀rọ̀ nípa ẹ̀ náà, a kàn lè rí fídíò bẹ́ẹ̀ ká má sọ̀rọ̀ nípa ẹ̀. Àbí kí lẹ ní mo wí ẹ̀yin panelist. No, now Starboy, ìwọ ló ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan, má bínú. Bàbá
kò sígbà tá à ní sọ̀rọ̀ ń pa ẹ̀ torí pé wọ́n ti pack gbogbo everything pátá ẹ bá wo fídíò yẹn ṣẹ́jẹ́ ra sáà kò sígbà tá à ní sọ̀rọ̀ ń pa. ìtí kọ́lá ìgan ṣe àwọn gan lè sọ pé ẹ wá dàvà tí wàá kábà má sọ̀rọ̀ ń pa ẹ̀ ni. o get. yíyan iṣẹ́ ọ̀rọ̀ ọ̀gbìn láti a máa sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹrù bọ̀bọ̀ yẹn bó lọ́kọ lọ ẹrù pé wọ́n ti empty lé yẹn wọ́n ti empty lé yẹn olórí burúkú ni Wùnmí ó pọ̀ ọmọ ọlọ́mọ. o lè blame Wùnmí má bínú Starboy ìyá Mohbad ni bónígbà bá ṣe pé ṣe gbá ìná ṣe máa bá ṣe ìyá Mohbad ló pera ẹ̀ ló nígbà òun àkúfọ́ nígbà òun náà ṣe ń bá ṣe bẹ́ẹ̀. olórí burúkú ni ìyá Mohbad kò ń ṣe abiyamọ gidi abiyamọ òfò ni abiyamọ òfò abiyamọ rádaràdà rédèrèdè olórí burúkú ni ìyá Mohbad àbúrò Mohbad náà tó bá yẹ pé wọ́n ti kó láyà jẹ ni wọ́n kó láyà jẹ ni gbogbo ẹ̀mọ Nàìjíríà wọ́n kó láyà jẹ ni kò yé yín wọ́n kó ní àyà jẹ ni Ọlọ́run àṣekínni Ọlọ́run ọba dákẹ́dájọ́ ni Ọlọ́run á bí wọn ẹ̀san àbèrèbèrè á bí wọn. Thank you, guys. All right, mommy G babe. Hold on. Ẹ jọ̀ọ́ 1 minute. Kí ló wí bí bab. Ilé tí ọlọ́pọ̀ gbogbo ẹ̀wò yẹn tí ọlọ́pàá ló bá fẹ́ ṣiṣẹ́ kò yẹ kọjọ́ mú kọ̀ọ̀kan jáde kò nílé yẹn tó máa bẹ̀rẹ̀. ẹjọ́ àwọn tó lọ kẹ́rù ilé tó yẹ kán ti síìlì pa láti ọjọ́ yìí. Ṣé báwọn evidence náà lọ ń clear yẹn náà. Yes náà báwo lọ yẹ ń fún wọn láyè tó máa lọ kó ẹrù bẹ́ẹ̀ yẹn náà ó yẹ kó sùn kó mú gbogbo wọn ní pé ta ló ní kó lọ kó ẹrù ìyẹn gangan lásán pé kí ló mú ẹ lọ kó ẹrù kó olú bíbá yìí ó yẹ kó lè sùn ẹ fún Wùnmí tó bá jẹ́ Wùnmí ló lọ kó ẹrù yẹn. Àkọlé ìjókòó nǹkan tá à ń jà fún gangan náà ni pé evidence wọn àlùbẹ̀ yẹn kí ló mú yín lọ páàkì òkè bẹ́ẹ̀dì tọ́nà ti bẹ́jẹ̀ tó bá máa padà wo bẹ́ẹ̀dì yẹn tẹ́ bá ti ta bẹ́ẹ̀dì yẹn kọ́ bẹ́ẹ̀dì wo ló fẹ́ fi mọ́ pọ́n fi bẹ́jẹ̀. All right. Àwọn evidence kọ́kọ́ wà ń bẹ̀ yẹn táwọn tí mo bàbá kọ́ dìde sí ẹjọ́ bọ̀ dára tì. All right. G baby ó yẹ sọ̀rọ̀. ẹ káàsán gbogbo ilé ẹjọ́ alákọ̀ọ́kọ́ mo fẹ́ béèrè kankan ṣé àwọn Wùnmí àti àwọn olórí burúkú wọ́n máa ní kí n má máa lu ẹnu fún èpè ní ìgbésẹ̀ Deborah ó máa rí bẹ́ẹ̀ fún wọn ni ṣé wọn ò kí ẹ pé èèyàn kan kú Mohbad kú because I don't get it àná ni mò ń dúró ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn pé ṣé Wùnmí gangan ni ó kú ni àbí Wùnmí gangan ni victim ni torí kò yé mi tí gbogbo wa kojú pọ̀ sí ojú kan náà wá Joseph ọmọ tó kú so bó ṣe kú yẹn they are happy with it gbogbo ọmọ yín lágbára Ọlọ́run àtọkùnrin àtobìnrin ni wọ́n á ráre nílé ayé wọ́n á rí nǹkan tí bọ̀bọ̀ yìí tó go through wọ́n á rí jókòó tàdé o bí àwọn ọmọbìnrin méjì náà ìwọ́n fọwọ́ rí àwọn ọmọ ẹ lórí àti púpọ̀ mi ẹ̀fẹ́ kí kọ̀ọ̀kan ṣe wọ́n ẹ̀dẹ̀ wá ń so mọ́ kí ló dé tẹ́ ẹ̀ sọ fún mi bókè sọ̀rọ̀ síta nǹkan tó mọ̀ kí ló ṣe ọmọkùnrin yìí kí ló ṣe ẹni tó pè lọ́kọ ẹ̀ ẹ̀dẹ̀ ń mú gbogbo nǹkan ẹ̀ ń bàjẹ́ ṣẹ́rí ti ọ̀rọ̀ lẹ́yìn mú màá yàn kàn gbé kalẹ̀ dáadáa ni ṣẹ́rí àti mú wọn lọ́wọ́ ńgbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ti ṣẹlẹ̀ sí so ẹni tó máa ń plan fún wọn ló tún yọ ọ̀nà báyìí pé ẹ jẹ́ kí wọ́n lọ ṣe kínní ilé yẹn kọ́ lọ ta kọ́ lọ kó gbogbo nǹkan ẹ̀ ìwọ tó ń fún wọn ní ìmọ̀ràn orí burúkú ìwọ tó ń plan evil fún wọn ó máa wọlé bí ara ni ṣẹ́rí sì èpè àti ègún ló yẹ fún wọn Sister Debbie gbẹ́sẹ̀ ń ka Deuteronomy yẹn àti Psalm 35 àwọn psalms kan náà wà 56 57 58 ègún náà ní tó fi ń ré láwọn níbi lórí torí this time around it's not that we should just spare them láti àná tẹ́tí sọ tí ọ̀rọ̀ lè yẹ àti inú mi wá my inner energy ègún ló ń gbó fún wọn wọ́n ń pè kọ́ ní top movie olórí burúkú olùsì má kò ní da fún láyé àti lọ́run ó lọ sí ọ̀dọ̀ àwọn mama Grace rich Grace wọ́n rọra ń ṣe kí ní ọ̀rọ̀ wọn ó dẹ̀ ń lọ kọ̀ọ̀kan sílẹ̀ òun lọ distract wọn kí bàbá ń confess ó ní ṣoríire láyé àti lọ́run ó ní jèrè ṣọlá àwọn Biafra tó rán ọmọ Ìgbò yẹn àwọn ló máa pẹ́ àwọn IPOB ló máa pẹ́ dànù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olórí burúkú ni gbogbo yìí ni kí ló dé ṣé Wùnmí ni victim ni Wùnmí is not victim Mohbad ẹ̀jẹ̀ kọ́ ọmọ ọlọ́mọ jayé ẹ̀jẹ̀ kó gbádùn ó ra mọ́tò kò lè gun mọ́tò tuntun tó rà
kò lè tọ́jú bàbá ẹ̀ tó yẹ àsìkò tó yẹ kó tọ́jú bàbá àti ìwọ ìyá òfò ìyá àdánù ẹni ègún ní ẹ Abọ́sẹ̀dé alámàlàbọ̀ whatever your name is ẹnu ègún ní ẹni òṣì ní ẹ olórí burúkú láyé àti lọ́run ní ẹ Ọlọ́run wọn máa lẹ́ lóko pàdé ṣe sọ ni bí tọ́sẹ̀ mo ṣe kọ rí kí ló dé náà àwọn èèyàn ń jà wọ́n ń tara wọ́n ń jà fún wípé kí ọmọ yìí gba justice gbọ́ngàn ṣe rí ọ̀rọ̀ Mohbad yóò máa wú gbogbo nǹkan lẹ̀ tẹ́ ẹ mọ̀ dépò gbogbo yín gan inú yẹn ajáwèrè àgàgà tó kọ́kọ́ wà wájú tó lóhùn ọkọ youth husband of your youth so orí ní love ara ọmọkùnrin ló jẹ́ ń jẹ́ kí gbogbo ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká wá ká sọ pé àwa justice fún kí ló dé náà ó dà pé nìkan máa lo àwọn èpè ẹnu àṣẹ yẹn wọ́n ní yé máa lò ó ni and I have to be using it now mo lò ó ní òru ìmọ́jú torí ó rí ní touch mi mo lo gbé energy mi aláti mo lágan èyí olùsí olórí burúkú lẹ́ǹtì ó ń parọ́ mọ́ àwọn kan ní abáni kan ó lóun rí kọ́ọ̀dì àwọn kan òun ló ṣe ìkà fún àwọn arífà náà honestly ọlọ́run fi hàn mí ni irọ́ ló pa mọ́ ọgbà tó wá ó wá ń play kí ni ẹ̀ wá nígbà kó sóòótọ́ ń bẹ̀ bí mo kọ́kọ́ gbé ìgbàdùn fún wa yọ bẹ́ẹ̀ tí pé mo máa fi nà án ibi tí mo ti tají nìyẹn mo this is not right torí kò yé mi ṣé àwọn pípù yìí jà fún Mohbad ni wípé wọ́n pa àyàn àbí kí ni ìwùn mi pẹ̀lú gbogbo nǹkan tó sọ tó sì sọ tó tọmọ yìí tún kọ́ lórí wípé ó máa ṣe báyìí fún ó ti sọ̀rọ̀ sílẹ̀ ẹ̀dẹ̀ wá wọ ẹ̀yìn ọ̀tá ọlọ́run ní gbogbo yìí ẹ máa wọlé nínú ìdẹ̀ ọ̀gbun lọ ni tẹ́ bá wà lórí òkè ilẹ̀ tẹ́ ń tẹ̀ bọ̀ ó máa bínú sí yín atẹ́gùn tẹ́ ń fẹ́ sára ó máa gbòdì lára yín omi tẹ́ ń mu ó máa sápamọ́ yín lórí torí ọlọ́run ló dá gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ rúru ni gbogbo ẹ̀ máa ń lọ àtàpọ̀ ẹ̀jọ̀. kí ló dé ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ lè dá ìṣiṣẹ́ lè dá àkọ́kọ́ iṣẹ́ ọjọ́ kẹfọ́ ọlọ́run ni Mohbad náà ó ṣe dá gbogbo wa ó ṣe dá iná ló dá wa náà ẹ wá nínú yín wá ń dùn pé ẹ destroy nǹkan tí ọlọ́run dá ẹ̀mí èèyàn ó lò ní àwòrán ọlọ́run orí burúkú ló máa bá yín gbogbo ọ̀rọ̀ tó ti ń sọ fún yín ègún tó ń kà mọ́ yín ó máa lẹ̀ mọ́ yín tipẹ́tipẹ́ bí ọṣẹ ni ẹ ní bọ́ nínú wàhálà ìdààmú ìwọ ni mo máa ń rí ìwọ tó ń pè jókòó tajé lórí àwọn tó máa ń kí wọ́n ti ń pè wọ́n ṣe blọ́gà ni tẹ máa ń jà àwọn ọmọ ẹ̀ orí ẹ̀wọ̀n tí owó náà ti bá àwọn tó dàgbà náà ṣe fracas tó wá fẹ́ ìgbà tó òun fẹ́ dáadáa fún àwọn ọmọ ẹ̀ ó wá ń ṣe ìkàfẹ́ tó ti lọ òun sọ́pọ́ọ̀tì ẹni tó ń ṣe ibi àwọn máa gbà ní òdìdí o ìwọ ni mo mọ̀ nínú wọn ìwọ ni mo mọ̀ kí ló dé ẹ̀ ní sóríire láyé àti lọ́run adámàmá ní yìí ni láti wákàtí ọwọ́ yìí lọ lọ́ọ̀ gba tẹ́kùn mo ṣe fún báyìí ó máa gbòdì ó máa bínú mọ́ yín lára ni àtìlẹ̀ ó máa gbàbọ̀dé fún yín ẹ̀yin olùṣe olórí burúkú ẹ ti ń fún àmàṣe òótọ́ lọ ẹ tún ti gbéra yín sórí ìwọ tó máa ń bá wọn plan tó máa ń draw fún next year tó bá ti mú yín lọ́wọ́ báyìí ẹ tún fẹ́ yọ torí kọ́ tún lọ ṣọ̀rọ̀ lé ó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ o orí burúkú máa bẹ́ẹ̀ láyé àti lọ́run ni ẹ máa ṣègbé dànù ẹ máa ń rò pé nítorí pé àwọn èèyàn kọ̀ wá káàkiri ni mò ń sọ wọ́n ní yé máa kàn sọ lọ ẹnu mi fẹ́ ní fìbọn máa ń lò fún èyí ẹ ní sóríire orí burúkú lẹ máa ṣe délẹ̀ àti ìrántí ìrántí to poor generation yìí kí ló dé ṣé mo ní ẹni kí ní yẹn kàn bá fún pé ṣé ẹ̀ta ni victim ṣé bó ṣe pa Mohbad tó ṣe bẹ́ẹ̀ yẹn ó dùn wọ́n yín nínú torí pé owó ẹ̀jẹ̀ tó fún yín àti ìwọ ìyá wọn torí wọn lè spẹ́rẹ́ gbogbo kìíní ó dẹ̀ náà àwọn ọmọ ti tiẹ̀ náà máa display wọn kò sẹ́ni tó rí àdùn lára wọn kò sẹ́ni tó rí nǹkan dáadáa lára wọn kí ló dé ẹ ní bọ́ nínú ẹ ní sùn láyé àtàlàfíà ìmínú yín àgbà sùn àgbàgbé lọ ẹ gbà bẹ́ẹ̀ àwọn tẹ́ ṣe ibi bíbélì sọ ẹ̀sà mọ́ ó ní ìbùkún ní fẹ́ni tí ò jókòó ní ibùdó ẹ̀ lẹ́tọ̀ ó ń sòdì ìdàkejì ibi ló máa bá yín torí ibùjókòó ẹ̀wọ̀n lẹ́gàn lẹ́wà ẹ̀jẹ̀ róòtọ́ ẹ̀ lè sọ àti ó gba ẹ̀yin tẹ́ wà ní ẹni wà ní káàkiri ìlú ìbò ẹ̀ ní jèrè ẹ̀ ní lórí òkú ìpele ẹ̀ka máa ṣẹ́ fún wọn sí àti ègbè ẹ wo ní bó ṣe ṣe ilé ọmọ yẹn bóyá ẹ fi ń ṣe game play changer ní o àbójú òótọ́ kò jó òótọ́ ẹ̀ ní ṣoríire nígbà tí bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ sọ láàárọ̀ yìí ó kàn ká pé wọ́n náà ta ọ ti kó nǹkan lè kiri ó kọ́kọ́ wo ni lónìí kọ́ máa wò rí
gbogbo ẹ̀ la máa fẹ́ la máa tú síta máa wo bí fínífíní yìí ṣe rí bẹ́ẹ̀ ṣe rò pé ẹ̀yin ọmọ ẹ fẹ́ gbọ́dọ̀ bò mí deadline ti dé báyìí kí ló dé púpọ̀ ní wọn ò sùn ọ̀rẹ́ má jẹ́ parọ́ fún ọkọ òun balẹ̀ owó tí wọ́n ń gbà àtẹni tó ń sọ pé ẹ jẹ́ ká tún kọ̀ǹtínú tọ́lá ní òní ṣoríire láyé àti lọ́run ègbé àti ègún iná ọlọ́run àrà ọlọ́run á máa jà lé lórí kí ló dé náà àmúgbà wọn tó ń sọ̀rọ̀ pé àwọn fẹ́ mọ nǹkan tó pọ̀ ọmọkùnrin ṣé wọ́n jẹ̀bi ni ṣé wọ́n jẹ̀bi ni àbí wọ́n gbà kọ̀kọ̀ no one is collecting anything kò ní já fún yín láyé àti lọ́rẹ̀ ní ṣoríire ọkọ̀ yóò ní balẹ̀ ẹjọ́ sista Debbie àwọn sáà kan tún wà tó tún tọ́ àwọn onótẹ́yọ̀ tún lè lò àfi 56 57 58 tí ọmọ àfi orúkọ ọlẹ́ máa dá sínú nǹkan tó bá sọ síbẹ̀ àwọn mi ẹni bí ní ẹ o èèyàn burúkú ni ẹ torí ìdí tí o fi wá sílé ayé ọlọ́ọ̀fẹ́ kò ṣègbè ni kò ṣègùn ó ń ṣèyàn àti age kò tẹ̀ máa ní conscience pé lè kó máa gbà òun náà ló ń gbó máa gbẹ́kú ló dẹ̀ máa já rẹ̀ wò I'm telling you this is what I be seeing kò ṣe pé torí pé àwọn kan ti ń sọ don't talk now kò jẹ́ kí àwọn àgbàyà olórí burúkú yẹn kọ́ ṣí ẹ lọ́nà kọ́ jẹ́ kọ́ kọ́ ẹ ní nǹkan tó yẹ kọ́kọ́ àti ó gbẹ́yìn tẹ́wàá ẹgbẹ́ ẹ̀ kò free tàbí mo free ó kàn ló pòun tí kò tó àwọn ló dá gbogbo orí burúkú lẹ̀ ìyá òṣì tó bí ẹ kò she doesn't care for you ó fi ẹ lẹ̀ ìwọ nìkan wá dá kiri ó bá tẹ̀ jẹ́ ìyá mi á ní ẹ̀kẹ́ ọmọ mi ẹ fèsì òun ó dákẹ́ ẹ rò pé ogun yìí ṣiṣẹ́ ni ogun yóò ṣiṣẹ́ ó lò sí ní àsìkò time ti tó kọ́ọ̀pù yìí ti fún ẹ máa gba ìdájọ́ láìpẹ́ yìí ẹ̀yin olùlòsì ẹ máa bú bàbá oníbàbà kí ló ṣe é ṣe tí ẹ fi bàbá lẹ̀ ẹ fi ilẹ̀ bàbá yìí ó ń jà fọ́mọ ẹ ní tòótọ́ èèyàn tẹ náà mọ ìwọ ń sọ̀rọ̀ pé ọmọ ẹ èmi ò ń bú ọmọ ìkéré o torí àná ọmọ ẹ tẹ̀ ń ṣe mí ìwọ ń fẹ́ kí ọmọ tiẹ̀ kó fẹ́ fọ́ra lórí ẹ wá mọ ọmọ ẹ tí ọmọ ẹ tẹ pa ẹ wá ní kó má sọ̀rọ̀ kó má gbìjọ ọmọ ẹ òfò ní gbogbo yìí máa ṣe ẹni bí ewé ṣe tó ní ìsinmi lójú omi bẹ́ẹ̀ dẹ̀ ní ìsinmi láyé àti lọ́run èyí olùdó sí gbogbo yìí. ẹ ṣe gan. Oli.